Ẹ̀yin ènìyàn wa, kí ló ṣẹlẹ̀ sí Mewolaka? Pitipiti Aiye leléyìí o. Ẹ bá wa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí. Nobody collect her phone, nobody collect anything from her. See her voice. She's the one lying. She's a blocker. She's an anti-party, don't mind her. She's a Mewolaka, right? Hey, yeah. She's a bloody liar. Mewolaka, what do you call her name? Mewolaka, she's a liar. This Mewolaka, she's a liar. Nobody collect her phone. She's making that call. Nobody collect her phone, nobody collect anything from her. See her voice. She's the one lying. She's a blocker. She's an anti-party, don't mind her. She's a Mewolaka, right? Mewolaka, she's begging. Don't give her anything. She's a thief. She's a liar. She's a liar. Don't mind her. On her phone, she's a big liar. A big liar. Very. Elesu ni. Elesu ni. Ṣé ẹ kó sí lọ báyẹn? Elesu ọ̀yàn. Ó pẹ̀rẹ̀ bí ọdún wá màtá. Ṣé ẹ ti rí? Ṣé ẹ rí? Ṣé ẹ rí? Ẹ̀yin ènìyàn wa, ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ sí Mewolaka o? Òun náà lè bá wa rí tán nínú fọ́nrán yẹn o. Láti inú ẹgbẹ́ APC lọ sí PDP. Ṣebí lára àwọn aṣíwájú bloggers ní Mewolaka wà, àgbà tí a ti padà rí o. Tó ti campaign fún àwọn PDP o. Àbọ̀ díẹ̀ láti padà rí yìí o. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí. A ní everybody ló máa jẹ breakfast nínú ìlú yìí. Gbogbo olóṣèlú pátá irú kọ̀ọ̀kan náà ni wọ́n, àti Labour àti PDP àti APC irú kọ̀ọ̀kan ni gbogbo wọn pátá. Ẹ bá wa béèrè àlàáfíà kí ló ṣẹlẹ̀ sí Mewolaka o.